mo kí yín níbi tí ẹ ti ń wò wá jákèjádò àgbáyé òde òdùnbí. Mo kí yín o, Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ lẹ́ ń pè mí lónìí, ẹ tún wò ó lóní Bẹ́mbẹ́yẹ́kẹ. Èmi àti Prophet Femi Wahab a wà lójú òpó ń bí níbi tí ẹ ti láǹfààní àti máa wò wọ́n nínú àwọn ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ wọn dédé àsìkò yìí. Mo fẹ́ kẹ́ kí àwọn tó ń wò yín jákèjádò àgbáyé sá. Mo kí yín olótù. Ẹ ṣeun. Mo kí gbogbo èèyàn tó ń wò mí káàkiri àgbáńlá ayé. Ojú tẹ́ fi ń wò mí, tẹ́ fi ń wò wá kò ní fọ́. Àmín. Etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di ní orúkọ Jésù. Àmín. Ní ìgbàkúgbà táyé bá ń jáyé, ẹ ò ní ṣerú ẹgbẹ́ yín ní orúkọ Jésù. Àmín. Mo wá gbàdúrà fún iléeṣẹ́ Bẹ́mbẹ́yẹ́kẹ òkèlè máa lọ, ẹ ò ní wálẹ̀. Ẹni bá ní kẹ́ ẹ wálẹ̀ ló máa wálẹ̀ tó máa wáyẹ pẹ̀bù ní orúkọ Jésù. Àmín. 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 Tó ọ̀rọ̀ Mohbad ó ti lé ní ọdún kan báyìí àti bí ọjọ́ díẹ̀ tí Mohbad ti kú. Ọ̀rọ̀ yìí ó sì ń hó hẹ́ ní Nàìjíríà lọ́wọ́ tá a wà yìí. Kódà mo nígbàgbọ́ pé ẹ̀yin tẹ́ wà lókè òkun lọ́hùn-ún ẹ máa rí bó ṣe ń lọ. Ọ̀rọ̀ ti dé ọ̀rọ̀ ilé ẹjọ́, oníkálukú ń sáré sọ́tún sósì, pápá àwọn tí gbogbo àwọn èèyàn tó ń sọ pé àwa fẹ́ justice, ìyẹn ìdájọ́ òdodo fún Mohbad. Níbi tọ́rọ̀ wá wà yìí, òǹṣèré tíátà tó jẹ́ ìlú mọ̀ọ́ká alàgbà Yomi Fabiyi, Dr. Yomi Fabiyi, wọ́n jáde wọ́n ní àníṣe ọrùn oṣù làpárò kú sí ni o lọ́dọ̀ tó wà lẹ́yìn, àfi kí ìdájọ́ òdodo yẹn kó farahàn lórí ọ̀rọ̀ Mohbad. Wọ́n bẹ̀rẹ̀ àwọn ìgbésẹ̀ kan, mímọ̀ bẹ́yẹ ti láǹfààní àti mọ àwọn ìgbésẹ̀ tí wọ́n ń gbé. Mi tiẹ̀ tí ìbọn kankan nípa ẹ̀ rárá, bẹ́ẹ̀ máa sọ̀rọ̀ yìí mò ń gbọ́ yìí. Ṣùgbọ́n lára àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé ni pé wọ́n ń ṣe àwọn iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ díẹ̀díẹ̀ kan. Lára ẹ̀ wọ́n lọ sí ilé tí Mohbad tó kú sí, tí wọ́n ló kú sí, ilé ẹ̀ gangan wọ́n lọ síbẹ̀, wọ́n ya fídíò bẹ̀, CCTV kámẹ́rà ẹ̀, àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé lọ sí kóòtù tó fi dórí ọ̀rọ̀ bọ̀bọ̀ kan tí wọ́n ń pè ní Prime Boy tó jẹ́ ọ̀rẹ́ Mohbad nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n bá sọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n níbi tí ọ̀rọ̀ wá dé gangan, níbi tí ọ̀rọ̀ dé tá bá ní àwò, ṣé justice ìyẹn ìdájọ́ òdodo ṣó lè wà fún Mohbad? Ṣe rí, wọ́n máa ń sọ fún àwọn èèyàn, Ọlọ́run nìkan ló mọ tí ẹnìkan kò mọ̀. Ọlọ́run nìkan ló mọ ibi tí èèyàn ti ń bọ̀, lọ́run tó máa dé, kò sí nǹkan tí kò ṣeé ṣe níwájú Ọlọ́run. Òun ni bí ọ̀rọ̀ Ọlọ́run sọ pé with God all things are possible. Ó ṣeé ṣe. Ó ṣeé ṣe. Bẹ́ẹ̀ ni. Ó dà. Mohbad kò sí àní-àní ń bẹ̀, kò dẹ̀ sí iyèméjì ń bẹ̀ pé ọmọ ológo ni. Torí tá bá wo àwọn ìgbésí ayé àti ìrìn sí ìgbésí ayé ẹ̀ tí ó fi kú, àmì wà tó sì ń fihàn wípé ọmọ ológo ni. Ẹ tún wá wo lẹ́yìn ìgbà tó kú, ẹ wo ariwo tó tún wà níta lórí ọ̀rọ̀ ẹ̀ títí di àsìkò yìí, kò ì tí ì dáwọ́ dúró táwọn èèyàn ń pariwo fún ìdájọ́ òdodo. Wọ́n ní bẹ̀rẹ̀ látòrí ọ̀rọ̀ ìyàwó Mohbad, ọ̀pọ̀lọpọ̀ ló ń nàka sí wípé ọ̀rọ̀ ẹ̀ gba àfúrásì. Kí lẹ̀yin rí sí gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run? Ṣe rí ìbéèrè tí ẹ béèrè, ìbéèrè gbogbo àgbáyé ni. Ká ní nínú ìjọ ni, tí n bá béèrè lọ́wọ́ mi báyìí, èmi á sọ fún ọ pé ṣé ìgbéyàwó Kìrìsìtẹ́nì náà ṣe ni àbí ìgbéyàwó mo rí ẹ mo fún ẹ lóyún? Ṣé pé yàtọ̀ síra wọn? Ọlọ́run ọba ọlọ́jọ́ èní kò ní jẹ́ ká gbé ọmọ wa sí ní orúkọ Jésù. Àmín. Gbogbo ẹ tó ń gbọ́ mi pátá. Ẹ má bínú kẹ́ tó tẹ̀síwájú. Ṣé ìyàwó ti ìgbéyàwó Kìrìsìtẹ́nì wà ní? Ìgbéyàwó Kìrìsìtẹ́nì wà, tí Mùsùlùmí wà, tàbáláyé wà, mo rí ẹ mo fún ẹ lóyún wà. Èwo ló wá dáa jù? Ẹni tí mi lè sọ pé ó dáa jù òun ni ti Kìrìsìtẹ́nì, torí pé Kìrìsìtẹ́nì lèmi. Èmi sọ pé ó dáa jù ni pé ó tó di pé èèyàn ṣe ìyàwó, wọ́n máa kọ́ èèyàn pé o ṣe máa bọ́kọ ṣeré, o ṣe máa báyàwó ṣeré. Tó bá kọ́ yín dáadáa, wọ́n á fi yín lóṣù 4 sí 6 kẹjọ máa fi gbèsè ayé yẹn gbé papọ̀. Ní máa gbé ló papọ̀ kó máa hùwà. So tó bá ṣe fọ́ra yín papọ̀, ẹ lè wò bóyá ẹ lè bára yín gbé àbẹ́ lè bára yín gbé. Ṣùgbọ́n pé mo rí ẹ mo fún ẹ lóyún, tó bá ti ṣẹlẹ̀, tó bá ti tẹ̀yìn ẹ̀ jáde,
torí ẹ̀ yẹ pé fún ilẹ̀ Yorùbá wọ́n máa ń sọ pé àgbèrè ò dáa ṣìnà ò dáa kí ló fà á ni pé ẹni tó fẹ́ ẹ̀ ṣe ó mọ̀ dáadáa ṣọ́ọ̀bù yìí sìn ṣùgbọ́n tẹ́ bá ti ń ṣe counseling which is kí ló ń pè nílẹ̀ Yorùbá ìdánilẹ́kọ̀ọ́ tó bá tẹ̀ bá ti ń ṣe nínú church wọ́n máa bó ṣe máa ṣe rè láti ibẹ̀ lọ àwọn àṣírí kan máa tú síta tí wọ́n ní kí n kà á lé ní méjì mẹ́ta máa ka mẹ́fà tí mo ti ṣe bẹ́ẹ̀ tẹ́bí kò wọ́n fẹ́ra wọn ní mo ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn wọn pé wọn ò bára wọn dọ́gba wọ́n fẹ́ra wọn lẹ̀ kálukú gbádùn gbèsè ayé pẹ̀lú ọkọ mi pẹ̀lú ìyàwó mi ṣe pé ó yàtọ̀ ṣùgbọ́n ọkùnrin kan nìkan wọ́n fẹ́ ìyàwó tó lè pé ó ní ọyàn ó ní dínà láìpẹ́ ó lè sọ English ọmọ olówó ni àwọn kan wà tó wà nínú ìgbéyàwó tó lágbára gan nígbà tó yẹ pé èmèrè ọmọ ọlọ́lọ́mí ó dẹ̀ máa dá bí egbin ọkùnrin nígbà tó yẹ pé ritualist ni ó dẹ̀ máa kódà kò lè sọ̀rọ̀ ẹnu ẹ̀tọ́ ṣùgbọ́n kò ló gbó nínú ẹ̀mí òkùnkùn ni so ìgbéyàwó náà tún jẹ́ nǹkan tó máa ń ba ayé ṣe rí mo ro kinní kan ṣe ń gbọ́ mi ṣe rí ilé ayé ta wà bẹ́ẹ̀ tó máa ń túyàn dá láyé kò ju gbéyàwó lọ tó bá ti lọ́kọ ṣe rí tí ẹ bá ń rí $1 million lójúmọ́ tó bá fẹ́yàwó burúkú tàbí ọkọ burúkú ní jẹ́ kankan láyé tẹ́ ẹ bá rí $1,000 lójúmọ́ tó bá fẹ́yàwó gidi tàbí ọkọ gidi ajé èèyàn torí pé kí ni a máa bá ẹgbà ìmọ̀ràn tó máa rùn ẹ́ lọ́wọ́ ṣùgbọ́n yẹn wọ́n ṣe ra góòlù náà máa lọ pàtì náà máa n tí ò yẹ kọ́ lọ́wọ́ sí tó yẹ jẹ́ pé ìgbéyàwó ṣòro dáhùn. wọ́n tiẹ̀ ní ìyàwó Mohbad wọ́n ní máa ń lọ klọ́ọ̀bù lọ pàtì lọ hòtẹ́ẹ̀lì. ṣẹ́ẹ̀tì rẹ̀ yẹn Yorùbá sì máa ń pa òwe kan wọ́n ní ìyàwó tá a bá fi ijó fẹ́ ó máa wò wọ́n ìyàwó ló máa wò lọ. wọ́n ní ìrànlẹ́ òwò lọ. Yorùbá gbọ́ Yorùbá wọ́n ní ìyàwó tẹ́rí ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kan fún yín lè mo máa ń ṣàkíyèsí àwọn èèyàn a máa ń gbàgbé orísun mo sọ̀rọ̀ àkọsẹ̀jáyé ńjọ́ kan tẹ́ bá rántí ṣe rí sáfẹ́ fẹ́ àwọn ilẹ̀ Yorùbá tí bá ṣe pójú tó là ẹ rí wípé bàbá tàbí ìyá ló máa ń fẹ́ ìyàwó fọ́mọ wọ́n á ti máa ṣọ́ ìdílé láti kékeré kò sí ní ọmọ yẹn ò lè ṣìwà hù láéláé ṣùgbọ́n ṣe rí àwọn ọ̀làjú tá lọ ń gbọ́ sí yìí wàhálà lọ́làjú yìí kó bá wa ẹ̀kẹ́ ẹ̀wọ̀ bọ́ ìyẹn sì ẹ̀wọ̀ ṣe pé kódà kan tó tọ̀ ń jọ sí àwọn tó fẹ́ yí ni kó lè yí padà ọ̀bẹ gọ́mọ lọ́wọ́ ẹlọ́fọ̀bẹ pamọ́ ó ti ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ nítorí wà fún ni pé àwọn oníṣẹ́ ẹbí kọ́ máa ṣe orí ọmọ lọ́jọ́ iwájú òun ló wà fún ẹni tó ti kú ò lè dìde torí ẹ ẹ̀yin tẹ́ ní ọmọ kékeré àwọn yányán bọ ẹ máa fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ nípa ìgbéyàwó torí pé kí ni ọ̀rọ̀ ọmọ ẹ lọ sí best university in the world tó bá lọ fẹ́ ìyàwó burúkú wàhálà ni o ọ̀rọ̀ ọmọ lọ sí best university in the world lọ fẹ́ ọkọ burúkú wàhálà ni ìgbéyàwó ní í ṣe pẹ̀lú ìgbésí ayé èèyàn ilé ọkọ ní í ṣe pẹ̀lú ìgbésí ayé èèyàn tẹ́ máa lọ kàgbákò àná burúkú wàhálà dé tẹ́ máa lọ fi ọkọ burúkú wàhálà dé ẹ wo ọmọ yẹn ń sìn o ẹ wo bí tó lọ kàgbé àgbákò kí ló fà á kò tẹ̀lé lànà ẹni tẹ́gbẹ́ mi ṣe tí wọ́n ní máa tún fáwọn èèyàn ẹgbẹ́ yín lè ṣe nǹkan kan tí alẹ́ fẹ́ ṣe ó lè yíwọ́ orí ò ṣe é fi wé orí o. ṣé tẹ́ wá ń sọ báyìí ni wípé ó sì ìdílé fẹ́ yàwó. sẹ́yìn lè gbà kí àbúrò tí mo sọ́ọ̀rì o kí àbúrò yìí máa kí ìyàwó èyí o àbúrò yìí kọ́ máa lọ club ìyàwó lé ẹjá sòótọ́ ọ̀rọ̀ fún yàwó náà ìyàwó lé kò ṣe girlfriend nísìn tó ti bímọ fún mi alóhùn lọ club pati gan kò gbọdọ̀ lọ́tí máa fẹ́ láṣẹ dípòdípò club ẹ mọ́ tó ń pè ní club ni kò sí tí ò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mi ìbáṣẹ́ wọn jẹ́ ẹ̀yin náà ọmọ tó ìyàwó ṣe rí àwọn club yẹn nígbà táwa dàgbà tó wà fún ni pé tí ẹ máa ń ṣe business ẹ máa lọ pàdé àwọn ẹgbẹ́ yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ máa wà tí ẹ máa entertain ara yín ṣùgbọ́n gbọ́dọ̀ ó change bí kò máa ṣádára oríṣiríṣi nǹkan tí ò gbọdọ̀ máa rí ẹ máa rí bẹ́ẹ̀ tó máa fà so tẹ bá tẹ wo environment ẹ bá wo inú fíìmù ẹ rí pé environment ò kọ́ conducive wọ́n lè jùgò fún yàn ọ̀dà gbọdọ̀ máa gbọ́mọ sígbà tó ń lọ bá tí agbọ́mọ lọ club ni ẹnu ẹ̀rọ ṣé kò ní mutí lọ kí ló ń kọ́ ọmọ yẹn ṣé ọmọ yẹn ò ní fa ọtí ẹnu ọ̀yàn ẹ̀ ẹ̀rọ dáadáa gbogbo nǹkan náà ló wọnú ara wọn nítorọ̀ ti oníyàwó nìyẹn o tẹ̀ jẹ́ kí n dúró mbẹ̀. ọ̀dà àwọn kan ti ń fa aṣọ Wùmí ìyàwó Mohbad wípé àfi kó wá ṣe DNA kódà bàbá Mohbad gan sọ pé àfi DNA ṣẹ̀ lórí ọ̀rọ̀ ọmọ yẹn ṣùgbọ́n ìyàwó Mohbad yẹn Wùmí ó kọ̀ kó ṣe DNA o wọ́n wá ní ara mi lélẹ́yìí o wípé ó gbà fura sí àwọn kan ní kàn jẹ́ fi sílẹ̀
wípé ó ti sọ pé ọmọ Mohbad ni kí gbogbo ayé sì bá gbà bẹ́ẹ̀ níwọ̀n ìgbà tó ti sọ bẹ́ẹ̀ kí lẹ rí sí i. mo wo program kan jọ kan èèyàn kan ló sẹ́ǹdì ẹ̀ sí mi ní máa tí wọ́n fẹ̀sùn kàn nípa àpótí ẹ̀rí tó ń bàdàn yẹn ti ń jẹ́ náà o Amsat orí Yomi Amsat station láti ṣe kinní yẹn àwọn yẹn ṣàwàdà ní ìpínpọ̀ ọ̀rẹ́ ìlú tèmi wà wọ́n ní wọ́n bá yẹ gbogbo ọmọkùnrin first born wò ọmọ rẹ̀ ló máa pọ̀ mbẹ́ ṣé nígbà tó sọ̀rọ̀ yẹn kọ́kọ́ dákẹ́ ní ṣé wọ́n ti gbogbo ọmọ àgbọ̀ bí ọmọ o tó bá ṣe DNA wọn àwọn believe pé 95% kò ń sọpọ̀ lónìí ẹ wo ọ̀rọ̀ yẹn dàbí eré ni kì í ṣeré o. kí ló fà á obìnrin mi ní boyfriend mẹ́jọ ebi mi ń gbàdúrà fún wọn. mo bá sẹ́ǹdì ọ́díò kan sí yín sìn tó ń sẹ́ǹdì sí mi láàárọ̀ yìí omi àwọn abọ́ lójú tóbìnrin kan kó àgbákò lọ́dọ̀ ọkùnrin. jẹ́ pé abẹ́ ń rùn bí òkú ẹran ni tí bá lè bó ṣe dáa tó torí ẹ̀ máa ń sọ fún àwọn ọkùnrin obìnrin kan fà bó ṣe ṣe gbà ọmọ tó ń gbé inú ara ẹ̀ nǹkan wà láyé ẹ̀ṣọ́ ara yín ẹ̀wọ̀n èèyàn Mohbad ti kó sí kò lè kódà kán kó gbóyàn fẹ́ gbà ẹ̀wọ̀n kò lè jí ẹ̀ tó ti lọ ògbó ẹ̀yẹ bá lọ bẹ́ẹ̀ ni ó tán síbẹ̀ ni tó a máa pẹ́ àpàdà gbàgbé ẹ̀ ni. sọ́mi eyín sìn ṣe rí tẹ́ bá sọ pé ó lóun ò ṣe DNA ó ṣe DNA kò ṣe DNA kò ní gan ohun gan tó lóun ò ṣe DNA ó mọ̀ kó dára ẹ̀ lójú ni wọ́n máa ń sọ ọ̀rọ̀ kan nílẹ̀ Yorùbá wọ́n máa ń sọ̀rọ̀ kan fáwọn èèyàn tó jẹ́ ọ̀rọ̀ Yorùbá tí wọ́n ní tí oògùn ẹni bá dáni lójú a máa fi gbárí ni wọ́n dàbí kan sọ pé kí wọ́n lọ bá ṣe nǹkan báyìí wá ṣe àwọn àyín kí ló dé nígbà tó kàn mí mọ́yà ìṣó mbẹ́ bá ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ni ṣùgbọ́n bá ti pé ọ̀n ti ń ṣe bẹ́ẹ̀ gbogbo tí ń fún àwọn èèyàn lọ́rọ̀ sọ kò sí tó bá dín bẹ́ẹ̀ pátápátá kọ́yé pé nǹkan ló lọ́mọ wàá dẹ̀ fáwọn ìwé ṣùgbọ́n èyí tó ń ṣe yìí sìn bó ti nǹkan ṣe tó náà padà ṣe ni because ẹnìkan kò lè gbọ́jọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ tọ́bi yìí sìn on earth tó bá ń wá wàhálà sí rẹ̀ lọ́rùn nìkan ló kù àwọn tó bá ti wá sọ pé bẹ́ẹ̀ ni kò ṣe yàn ẹgbẹ́ yẹlẹyẹ ń wọ́tọ̀ ni tó bá jọ mọ ìyá tí wọ́n ní bọ́ ìyẹn báwọn ṣe máa feel táwọn mọ ìyá tí wọ́n ní báwọn ṣe máa feel torí o máa ń sọ fáwọn èèyàn à ń fi ọ̀rọ̀ rúra wa wò láti máa ń hùwà kan èmi ò ń hùwà tí ò dá sí yọ torí máa ń wò pé ìyàwó àbúrò mi rè èmi ò tiẹ̀ ní ìyàwó àbúrò mi ìdáwọ́ ẹ̀gbọ́n gbogbo ẹ̀gbọ́n àmẹ́tìmáhìn lọ ìfún ìyá ìyàwó yín wà tó bẹ́ẹ̀ pé mi ò ní ẹgbẹ́ màmá ẹ má kiri bẹ́ẹ̀ má yẹ kí mi gẹ́gẹ́ bí àná o ìyá yìí mo ìyá lẹ jẹ́ sí mi wọ́n ní kí ló dé má ṣe máa fojú wò yín nìyẹn má wò pé obìnrin kan fẹ́ ẹ̀gbọ́n mi sìn àbí àbúrò mi fẹ́ obìnrin kan sìn ó má lọ hùwà tí ò dá sí gbogbo àgbẹ̀ kí mi náà bímọ wọ́n yẹ kí mi náà lábúrò ní tó bá ṣe sí yẹn náà máa fẹ́ mi náà torí what a man sow a man shall also reap ọ̀rí ń bẹ̀ nìyẹn. ó dà ìyẹn gbọ́ títà òjókòó ṣùgbọ́n ara nǹkan kan tó fara pẹ́ ó ní ọ̀rọ̀ òǹṣeré tíátà kan obìnrin tí wọ́n ń pè ní Bisola Badmus láìpẹ́ yìí ọ̀rọ̀ ẹ̀ yìí kódà ó mú ìkáàánú dání débi tó fi jẹ́ wípé ẹni tó lóun bí ọmọ fún ìyẹn Wàsíù Àyìndé ó ní kò tọ́jú ọmọ bó pa wọn tì òun tún wá wà ní inú ipò àárẹ̀ kan eléyìí tó tiẹ̀ jẹ́ pé ó tún nílò owó gan fún ìtọ́jú síwájú sí i tí adẹ̀rí Kúnlé Afọ́d tó ti ṣe àwọn ìgbìyànjú kan kódà 1.3 million ni Kúnlé Afọ́d ti bá sáré kójọ látọ̀dọ̀ àwọn olólùfẹ́ lọ fún tí mo ṣe wo fídíò yẹn lánàá pẹ̀lú gbogbo eléyìí tó ṣẹlẹ̀ sí i àwọn kan ní ó mà ga o wípé àwọn olórin ṣá pé ṣé kò yẹ kí olórin yẹn kó ṣe ẹ̀tọ́ tó yẹ kó ṣe lórí ọmọbìnrin yìí bákan náà làwọn kan ní àfi ká fi ẹnu adákẹ́ ṣùgbọ́n kí lẹ rí sí ojú wo lẹ́yìn fi wò. ṣẹ́rí olóòtú mo sọ̀rọ̀ kan fún ilẹ̀ kan ìyàwó tí a bá fi jó fẹ́ kẹran ló máa wò lọ èèyàn kan ló sẹ̀dí kinní ẹ̀ sí mi ní àná kọ́ ni àbí ìjẹta mo dẹ̀ sọ fún tọ̀hún pé ó mọ̀ pé irú àwọn ọ̀rọ̀ báyìí mi kì í dá sí ó ní kí ló dé mo ní obìnrin tá à ń sọ yìí sí ó mọ̀ ká ọkùnrin ti níyàwó kì í ṣe ẹyọkan kì í ṣe méjì kì í ṣe mẹ́ta kí ló ń wá gangan
olótù ẹ má jẹ́ ká máa parọ́ ká máa tọra wa jẹ ní kì í parọ́ fún yàn ẹni bá wá ṣoṣo á rí ṣoṣo o. ṣẹ́rí Yorùbá ló gbọ́n jù ní gbogbo ẹ̀yà tí mo ti ń bá mo ti wá ń lo ìbò tójọ́ mẹ́ta mo ti bá oríṣiríṣi ẹ̀yà pàdé Morocco lásán mo ti bá gbé tí wọ́n bá ṣe ẹ̀yà tiwọn àwọn náà tún lẹ́yà tiwọn lọ́tọ̀ àwọn Tanzania àwọn Ghana ó pọ̀ tí mo mọ̀ mo rí pé Yorùbá ló gbọ́n jù. ṣẹ́rí àṣà tá a sọ ní ò dáa òkè ò fẹ́ fẹ́ yàn wà á kọ́kọ́ wò ó pé ibo ni kíní máa já sí. ẹni tí ò mọ tó ń ṣe ló máa dédé wọ mọ́tò ní ìmọ̀bí tó ń lọ náà. ẹ lọ raṣọ lọ́jà ń sẹ́ wá raṣọ ọmọdé ṣe fẹ́ máa fi yẹ́ ti fìlà ní àbí báwo ẹ gbọ́dọ̀ wo pé aṣọ gbogbo fẹ́ máa wọ̀ lọ òkè ẹlòmíràn sọ pé aṣọ mi á lọ pátá rẹ̀ ká máa rìn kan títì ṣé mo lè wọṣọ tí mo fi ń sùn rí bẹ́ẹ̀dì sí kí wọ lọ pátì aṣọ làṣọ ń jẹ́ lóòótọ́ wọn kàn máa sọ̀rọ̀ àwọn ẹlòmíì bí aṣọ làṣọ ń jẹ́ amúra lọ chọ́ọ̀ṣì ọ̀yọ́ àwọn àǹtà tó lọ lé yóò àwọn fẹ́ lọ sẹ̀dúsì pásítọ̀ aṣọ làṣọ ń jẹ́ lóòótọ́ owó súùtù wọ́n fẹ́ lọ wẹ̀ bedroom ṣẹ́rí ẹlòmíì wọn kàn máa sọ̀rọ̀ wọn kàn máa ń wò wọ́n àwọn ọ̀rọ̀ adáradá wúmà yẹn mọ̀ gbogbo alámọ̀ pa àwọn olórin ìyàwó wọn ló máa ń tọ́jú àwọn ọmọ wọn ọ̀sẹ̀ ẹ̀ jọ pé fún mi sẹ́fẹ̀ẹ́ fún bẹ́ẹ̀ mọ̀ àmọ́ ń pa àwọn barista àmọ́ gbogbo wọn pátápátá ẹni wá fẹ́ wọn ó dàbí ọ̀rọ̀ tẹ́ ń sọ ní jọ́kì ní àná pẹ̀lú olórin onílù Wàsíù Àyìndé tẹ́ sọ yìí náà ni mo sọ fún yíjọ yẹn pé tó bá ti ń bọ́ gbajúmọ̀ ṣe má expect owó lọ́wọ́ wọn wàá fi influence wọn rin ìrìn títí ẹ tí wàá fi dókè ni mo sọ yẹn fún yín lọ́jọ́ yẹn ẹ rántí ẹni àkọ́jà ṣẹ́ni tẹ́ bá ti ń bẹ tó bá ti jẹ́ ìpọ́ bá pípò ṣe wọ́n dàbí bẹ́ẹ̀ ṣe wà yìí sí kẹwàá súnmọ́ yẹn sọ pé Davido ọdún Davido bá wọ́ sí orí screen lásán kò fi lówó ẹ lè rí fọ́lọ́wọ́ àwọn 20 million lọ́la ṣé kò tó fi ń jowó kẹwàá sọ pé ẹ lọ bá ṣe kankan kò fi lówó ṣẹ́ ẹ mọ̀ nǹkan tẹ̀ ṣe nìyẹn àlàyé mo bọ́ lọ́hùn bẹ́ẹ̀ tí ẹ wá bá mi tẹ̀ wá kí mi fábí ni wíkì lásán náà gédé kan ọ̀rẹ́ ni wà náà akọ̀gbé síbẹ̀ ṣé ẹni wọ́n ṣe lásán yẹn yàtijọ́ yẹn lọ́rọ̀ yín ti là bí àwọn olórí ṣe rí nìyẹn àwọn tó bá súnmọ́ wọn máa ń fi wọ́n gbá yìí ẹlòmíì tó ń náwó fún lórí yẹn kò lówó lọ́wọ́ o ṣùgbọ́n tó bá ti lè kí báyìí á ran iṣẹ́ lọ́wọ́ á ran bísíǹsì lọ́wọ́ wọ́n dàbí celebrity ni wọ́n fi nígbà tó bá jẹ́ iná téèyàn fún wọn ríran ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ wọ́n fi pé ok ẹni tí à ń sọ yìí sí ọlọ́mọ lamẹ́ríkà ọlọ́mọ ní UK mélòó ló fẹ́ ìmí nǹkan kò rántí ó dẹ̀ pé wọ́n iná ò mọ̀ ló lè sun ẹ débẹ̀ ó dẹ̀ ti wọnú ọkọ̀ wọn chance ni wàá fi sùúrù sí ni o kò sáré wo tó lè pa because kò fògùn mú ẹ kò dẹ̀ sọ ẹsẹ̀ mọ́lẹ̀ ó tẹ́ ẹ lọ́rùn ló gbà fún o wọn kì í fọ́ọ̀sì èèyàn ó máa lọ́jọ́ orí ẹ̀yẹ kò lè bá sùn lẹ́ẹ̀kan kó lóyún bẹ́ẹ̀ dà bẹ́ẹ̀ bọ̀ lọ́jọ́ orí ẹ̀yẹ ó tẹ́ ẹ lọ́rùn nínú àwọn wọ́n dẹ̀ ní kí wọ́n tó lè wẹ̀ nínú odò ọgbọ́dọ̀ kan ṣe bọ́wọ́ so ó ti rí bó ṣe rí nìyẹn ó ṣe bí ìsọkó ṣe sọ̀rọ̀ síta o ṣùgbọ́n kò ń ṣe bí kò kàn máa torí ọmọ tó tún bí fún náà rè ó ń sọ lẹ́nu nìyẹn torí ẹni tí à ń sọ yẹn náà lẹ́bi wọ́n dẹ̀ ń gbogbo tó ń lọ àdẹ̀mọ́jọ́ wájú bó ṣe máa padà rí wọ́n á dẹ̀ pàtàn ṣe yín sì so nǹkan tẹ́ sọ òótọ́ ni ṣùgbọ́n orí bẹ́ẹ̀ wọ́n ní kíní kan kó tó ṣe kíní kan Yorùbá náà ti ń lọ lórí díẹ̀díẹ̀ wọ́n máa ń pè é kọ́ pé kíní kan ló kó okún kó tó gbẹ̀pà sí àgbẹ̀ àbí tí wọ́n ti máa ń pàwé náà mi gbọ́ Yorùbá yẹn dáadáa mọ́ wọ́n lẹ́nìkan ní kíní kan ló kó okún kó tó gbin ẹ̀pà sí automatically tó bá ti fara gbé ń bẹ̀ wàá gbà bẹ́ẹ̀ ni tẹ́ bá sọ pé àìlera ara ẹ̀ tó ń ṣe from yẹn sí ibi tìyẹn lèmi ò lè support ṣe rí àwọn tó mọ̀ mí ní prophet wọ́n mọ̀ mí dáadáa mo kórìíra káìsàn máa ṣe yàn kò sí tí mi lè ṣe láti yẹ kó tọ̀ hìn kò sí mo ṣe ń ná owó màá máa ná àdúrà máa wọnú ẹ̀mí torí pé kí ni kò sẹ́ni tí àìsàn ò lè rọ́lò wọ́n lẹ́nu tó lọ ń wẹ̀ lọ́sibítù lójoojúmọ́ gbogbo àbá tẹ́ pé òun tó ń dẹ̀ sí kò ní oṣù mẹ́fà òun dẹ̀ sí ìkọ̀sẹ̀ kan ó dẹ̀ kú ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àìsàn ṣe fi yọ̀yàn kò sẹ́ni tí ò lè sick even tọ́ta èèyàn bá sick tẹ́ ẹ̀ bá mọ tó lè ṣe sí kó ẹ̀bẹ̀ torí kò sẹ́ni tó mọ tó lè ṣẹlẹ̀ kílẹ̀ tó ṣù
ìyẹn lèmi ò lè support. Wọ́n dẹ̀ ní ojú tó ti mọ́ni rí kò lóhùn ò mọ́ni mọ́. Ṣé wọ́n kí ọ̀rọ̀ obìnrin ọkùnrin àti obìnrin àmọ́ ọ̀rọ̀ àlùfàǹṣá ẹ̀kọ́ obìnrin wọ́n bàjẹ́ ọ̀rọ̀ tó ti máa sọ síra wọn. Ẹbí sì ń bí ọkùnrin yẹn sí, ṣùgbọ́n èmi ni pé tára Yorùbá yá tí ẹ̀ bá mọ̀ ọ́n rí wo tẹ̀ ń bá lè ṣe ni kéèyàn ṣe, torí tiẹ̀ lárí lè ní àwọn ọmọ tiẹ̀ lọ́la tiẹ̀ lèmi lè sọ sí. Ẹ ṣe òbòtú. Lóòótọ́ Bisola Badmus wọ́n ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan, wọ́n ní ó ń ṣe dáadáa tẹ́lẹ̀ pé ṣùgbọ́n nígbà tó kàn yá ló yí bìrí pé àwọn dẹ̀ tó wá wà nínú ipò tó kù díẹ̀ káàtó, pé ṣùgbọ́n táwọn ń fẹ́ báyìí tó rán sọ lórí orí ètò Bíọ́lá Báyọ̀. Olóòtú ajá tó rí ni tó ń yọ̀ tó wá rí ni tó ń gbọ̀n kankan wà ń bẹ̀ o, bẹ́ẹ̀ nàbí bẹ́ẹ̀ kọ́. Kí ló lè mú ṣé ní ẹ̀yin ìjọ jọ́nálìsì ẹ máa ṣiṣẹ́ yín dáadáa o, ẹ máa jẹ́ káwọn èèyàn máa sọ tọ́. ohun tán sọ náà là ń béèrè torí ẹ̀ kí òtítọ́ yẹn lè jáde. bí jọ́nálìsì ẹgbẹ́ ilé ìgbà fíù ìgbà tí ìrọ̀tọ̀ fún pé ìkọ̀kan yí bìrì kí ló yí bìrì ẹ̀kọ́ béèrè náà kí ló yí bìrì ìrọ̀ṣàlẹ̀ kò dédé jí kókà mọ́lẹ́kọ̀ dédé wà báyìí gbáyé létí ṣó pọ́síbù ìkọ̀kan ló yí kiri ẹ̀kọ́ àwọn obìnrin wọ́n bàjẹ́ ọ̀rọ̀ wọ́n dẹ̀ mú àwọn àlùfàǹṣá ọ̀rọ̀ sọ̀tọ̀ tó wà bẹ̀ sí ní bínú báyìí a ò mọ ohun tó ṣẹlẹ̀ bí kì í dẹ́nikẹ́ni lẹ́jọ́ ṣùgbọ́n tó ń ṣe dáadáa tó dédé ṣe dáadáa mọ́ kí ló lè fà á àárín yẹn orí bákan ṣùgbọ́n tèmi ni pé tí ẹ̀ bá sick yẹn gbọ́dọ̀ torí máa ń pè kọ́ńlẹ̀ Yorùbá ń ta bá ń jà bíi ti ká kúkọ́ kò ní sí kékeré àìsàn o kò sí àìsàn tí ò lè pààyàn headache lásán lè pààyàn. ọdún báyìí kò béèrè fún pé kó wá máa tọ́jú mọ́ o ó ní ṣùgbọ́n ọmọ yẹn nìkan kó jọ kó máa bóun ṣàtìlẹ́yìn kó ràn lọ́wọ́ kó máa bóun tọ́jú ẹ̀ tó bá ti tọ́jú ẹ̀ wọ́n sọ lórí ètò Bíọ́lá Báyọ̀ kí lẹ rí sí yẹn ṣé yẹn gbọ́dọ̀ mọ̀ fi bóyá ká sọ pé èdè àìyedè wà láàrin ìyá àti bàbá tó yẹ ká máa fi sórí ọmọ náà. Olóòtú má ṣe o ṣe rí ọmọ tí ọba bí lọ́pọ̀ àtìyàwó méjèèjì lẹ́jọ́ máa tọ́jú ẹ̀ o. tẹ́ ẹ gbọ́ mi tí ọkọ bá ń di ẹ̀mí gbẹ ọ̀hún yẹn kọ́ kíníkan ẹjọ́ bí ọmọ yẹn ni ìtọ́jú ọmọ yẹn wọ́n méjèèjì ló wà. Mistake tá a máa ń ṣe láfíríkà nìyẹn bọ́ọ̀kùnrin ọmọ tó kò sí yẹn ọmọ tẹ́jọ́ bí ẹjọ́ máa tọ́jú ẹ̀ ní. ẹ̀rẹ́mí àní òbí mọ̀ fọkùnrin wọ́n ṣe ń pẹ̀lú ọmọ tí wọ́n ṣe ń dáhùn. Yorùbá kò tọ́ ní obìnrin bímọ fọ́fá rẹ̀ olóbímọ fọ́kọ wọ́n dẹ̀ ń pẹ̀lú bàbá Táíwò ń dáhùn. wọ́n ti pé mi kọ́ ni mo bí ọkọ mo bí fún. wọ́n jọ bímọ ni wọ́n jọ máa tọ́jú ẹ̀ ní kò lè impose ẹ̀ lé lórí. tó ti yẹ yín sìn ṣe rí ìtẹ̀mí kan rí bẹ̀ ni pé ìjà ló dé lórí dòwe ọ̀rọ̀ ọmọ tó wà láàrin wọn ń sìn ṣọ́ọ̀mù yẹ yín sìn. ok ẹ jẹ́ béèrè kan lọ́wọ́ yìí ọ̀rọ̀ kan máa ń yà mí lẹ́nu tí kì í yé èmi. ṣebí tẹ̀ bá ń fẹ́ èèyàn wàá mẹ̀gbọ́n tán wàá màbúrò ẹ̀ wàá wọ̀ náà tìmọ́ àbáyéwò láti ẹ̀ ń gbé igan kò tiẹ̀ fẹ́ yé mi mọ́. ṣé àwọn yóò sí láyé tó jẹ́ pé àwọn làwọn ń dá sínú kọ́ bá ẹ rò ó dà ó ẹ sọ̀rọ̀ àbí ọmọ ọgọ́ ni lọ́ọ̀dún ọgọ́ ni ṣáwọn yóò sí ni. àwọn obìnrin wọn yìí gan bọ́ọ̀sì máa lóde máa fẹ́ nìkan tó màbúrò ẹ̀ tó mẹ̀gbọ́n ẹ̀ tó kí làwọn yẹn ṣe sí. àmọ́ bóyá ó ti gbé sí àwọn ìgbìyànjú kan o. ẹ máa béèrè délẹ̀ ẹ̀yin oníròyìn ẹ máa béèrè délẹ̀ káwọn wà ní ẹ mọ̀ pé mi ò tí láǹfààní àti dúró báyìí pẹ̀lú wọn tí báyìí mo ti láǹfààní àti. àwọn èèyàn yín náà ni àwọn èèyàn ìdárúkọ yín ẹ̀yin jọ́nárì àbí ẹ̀yin ṣe yára wọn ni ẹ máa jẹ́ kí ẹ máa béèrè àwọn ọ̀rọ̀ tẹ́ pé kò ní jẹ́ pé kàn máa sọ̀rọ̀ lọ bí tẹ́ kí wọ́n sọ̀rọ̀ lọ ó kì í sì èmi àti ìyàwó mi ní ṣòro ń sì ṣé íńtánẹ́ẹ̀tì ló wá ń kọ̀ kò màbúrò mi kò mẹ̀gbọ́n mi kò mọ̀ ọ̀rẹ́ mi tímọ́tímọ́ èmi ẹ̀rọ náà àtẹ̀bímọ fúnra wa. ṣèbọn máa sọ pé tí Ọlọ́run bá ti so pọ̀ kéèyàn kankan má ṣe ìyàsọ́tọ̀. kò ń ṣe bíi tìjà tá méjì bá ń jẹ ẹnìkan ló máa là wọ́n ṣẹ́gbọ́ kò ń ṣe bíi tìjà tẹ́ni méjì bá ń jà ẹnìkan ló máa ṣẹ́tù wọn o. ṣé wọn lè ṣẹ́tù ẹ̀ láàrin ara wọn. tífẹ̀ bá wà nìyí tí ò bá ṣe ṣẹ́tù ẹ gbọ́dọ̀ wá ẹni tó bá ń ṣẹ́tù ẹ̀ nìyí. ṣé mọ̀ pé ẹ má gbàgbé pé bí ògiri ò bá lanu aláǹgbò lè wo ògiri o. ẹ gbọ́ mi dáadáa ṣe rí tí ìkọ́ bá ń ṣe láàrin ọkọ àtìyàwó tó dẹ̀ tí ní ìtútù débi kìíní yóò yanjú kò sí nǹkan tó burú láti kó ti fẹ́ kọjá agbára ẹ̀ kò sí nǹkan tó burú bẹ̀ láti bá ẹni tó súnmọ́ tó ń tipẹ́ wàá mọ̀ náà ẹ wo tí mò ń bá ṣe ọ̀dà ṣé tí ẹ wá sọ ìwúrí nínú kẹ́rọ lọ sọ bẹ́ẹ̀ fún àbúrò tàbí ẹ̀gbọ́n
àti kí wọ́n lọ sórí íńtánẹ́ẹ̀tì wo ló dájú. ṣé ẹ mọ̀ wípé bí ọ̀rọ̀ ló débẹ̀ tó fi sọ ṣé ẹ mọ̀ wípé ìbéèrè ló débẹ̀ tó fi sọ lórí kì í ṣe gbódédé bọ́ọ̀tà fún rẹ̀ gbódédé lọ sọ o. ṣẹ́rí ẹ̀gbọ́n mi olóòtú irú ọmọ tó bí fúnra wọn yẹn sì kò lè fọ́ọ̀sì ọmọ lé ọkọ lọ́wọ́ ìpè nǹkan báyìí kò lóun fọ́ọ̀sì ẹ o ó lè jẹ́ pé yẹn ti dá lóko wò tó tó. kò lóun fọ́ọ̀sì ẹ o nínú àwọn ọ̀rọ̀ tá a gbọ́. nǹkan tẹ́ bèèrè lọ́wọ́ mi ni ẹni pé ọmọ tó wà lọ́dọ̀ àwọn tó dá pọ̀ kí kó máa tọ́jú. Ọlọ́run rọ̀ wípé ọmọ yẹn ni kó bí ò tiẹ̀ dọ́dọ̀ tóun ọmọ ni kó máa bó ń tọ́jú torí bùkátà yẹn owó ọmọ. ó kọjú ọmọ ẹyọ kan ni kí ló dé táwọn yẹn ṣe rí báyìí. ẹ wo mo ti gbọ́ Nàìjíríà lásìkò àwọn tá a náà bá wà bẹ̀bẹ̀. sà Nàìjíríà lásìkò tá a wà àti bó ara ẹnu ẹ nìkan gan kì í ṣe kékeré o ẹ tún wá wo adúrò oògùn tí wọ́n ń rà tí wọ́n ń lò láàrin yẹn nǹkan kí lè rí sí. nǹkan tí ẹ sọ yé mi ṣùgbọ́n tèmi kàn rí bẹ́ẹ̀ ni pé mi ní parọ́ fún yín kò sí lọ́ọ̀kan tó impose ẹ̀ pọ́kùnrin ni kó máa tọ́jú ọmọ o àgbọ́dọ̀ àjọ bí ọmọ ni àjọ pẹ̀lú ọmọ yẹn ni o lè torí pé èmi ni ọkọ ń sìn kájẹ máa gba the same salary kọ́ ẹ máa fi tiẹ̀ kọ́ lékè máa fi tèmi bọ́mọ kò make sense agbọ́dọ̀ máa jọ tọ́jú ọmọ tí bá ti ń ra yọ̀ pé ọmọ ayọ̀ àṣìkè bó ṣe ń ṣe nìyẹn o kò lè máa bóòsì ọmọ lókè ní lórí ìyàwó ẹ̀ ọkọ ẹ̀ wọ́n ń ṣe bẹ́ẹ̀ náà ìjà lóde lórí dòwe tèmi kan ní pé ọ̀rọ̀ ṣe rí yìí sì mọ̀ pé máa yẹn náà kì í ṣe èèyàn kan tí ò jáde ó mọ ohun tó ń ṣẹlẹ̀ àwọn àkànṣe síbi òtẹ̀lẹ̀ ṣe àwọn ọ̀rẹ́ gan lè máa support tèmi kan rí bẹ́ẹ̀ nìyẹn ó ti sọ̀rọ̀ jáde ṣùgbọ́n káwọn obìnrin máa ní lọ́kàn pé mo bímọ fún òun lọ́gọ́dọ̀ máa ṣe gbogbo kan o lè pòsè tó lóun ò tí ì ní kò ní ní o lè fọ́ láfi sùúrù ní bíkọ́ ẹjọ́ bímọ ní responsibility ọmọ ẹjọ́ ọjọ́ àlọ́ ẹ̀ méjèèjì ní tí mo kàn rí bẹ́ẹ̀ nìyẹn. ó dà ẹ jẹ́ kí n gbèjẹ sí ẹ̀gbẹ́ kan ẹ jẹ́ kí wọ́n á mú lára ọ̀rọ̀ tá a fi bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan ọ̀rọ̀ ti Mohbad àti Wumi àti Yomi Fabiyi tí wọ́n ṣẹ̀ṣẹ̀ mú ọ̀rọ̀ yìí pé sẹ́ẹ̀ àfi kí ìdájọ́ òdodo wà àwọn kan wọ́n ń sọ wípé àfi kí Yomi Fabiyi kí wọ́n tètè lọ múra o torí táwọn èèyàn bá rí i pé ọrùn oṣù làparò wọn kú sí kán mọ́ bẹ̀rẹ̀ sí lọ gbé ìgbésẹ̀ ìhánilémọ̀ sí wọn kí lẹ rí sí yẹn lásìkò yìí. irú ìhánilémọ̀ ìwo nìyẹn ṣe ti fẹ́ lọ ka mọ́lé kan lù wá. ohun tó súnmọ́ gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn bí kan ṣàkọlù síyàn kan ṣe fẹ́ wá ṣèjàmbá síyàn torí pé èèyàn wá òdodo ṣẹ̀wọ̀n gẹ́gẹ́ bí ajàfẹ́tọ̀ọ́ ó jẹ́ nǹkan tó ju àwọn ajàfẹ́tọ̀ọ́ máa ń rí láwùjọ wa ẹ gbọ́. ṣe rí ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ fẹ́ràn mi létí nǹkan kan tí èèyàn kan sọ fún mi níjọ́ kan ẹ mọ̀ pé ìránṣẹ́ Ọlọ́run ẹlòmíì ò kí n understand nǹkan tá à ń face wọ́n máa sọ̀rọ̀ ìjà tí ń gbẹ̀ máa kọ́ máa rẹ́rìn máa sọ̀rọ̀ òfin máa rẹ́rìn tẹ bá mọ dímọ̀ mi téèyàn bá jà àwọn agbára mi téèyàn face torí bẹ́ẹ̀ kì í rí físíkà tí wọ́n bá rí pọ́n lè da bàbá lọ báyàwó ẹ̀ tí wọ́n lè báyàwó lọ bá ọmọ ẹ̀ ṣọmọ yẹn tó 1 million àbí táìtì ọ́fìrìn yẹn lò tán mo kàn máa ń wẹ kẹ́rí èmi nígbàgbọ́ kínní kan ẹni tó bá rò ó rè ló máa sọ rè ẹ̀dá kan lẹ̀dá kan tí Ọlọ́run bá wà lẹ́yìn ẹ̀ mo dẹ̀ máa ń pa òwe kan ní orí ìkànnì yìí pé wọ́n ń pe Ọlọ́run ní ọ̀rọ̀ ọmọ oníṣẹ́ fàyàtì kálọ́lọ́run ló bá rán ọkùnrin yẹn tó bá pé gbà tó pọ̀ gbọ̀n wọn à lè borí ẹ̀ torí pé kí ni orí òtítọ́ ló wà èmi dẹ̀ rí bẹ́ẹ̀ ṣe ń wò mí èmi kì í bẹ̀rù èèyàn kì í ṣe Ọlọ́run máa sọ fún ẹ pé máa bẹ̀ ní pé ó máa tẹ́ mi lọ́rùn pé nǹkan tó fẹ́ ṣe orí o bàbá ní wọ pé ìwọ gbà kan ìgbà tẹ́ ń pè mí ẹ̀wọ́ máa kàn gbà sọ̀rọ̀ ní Canada ìránṣẹ́ Ọlọ́run mi so bàtà wa ń sọ̀rọ̀ máa ń sàwọn ọ̀rọ̀ kan fún mo ní èmi kì í ṣe pásítọ̀ prophet lèmi o ẹni tó fẹ́ gbígbẹ́ sùn mí ṣé ó jẹ̀bi ẹ̀ olóhùn ò jẹ̀bi ẹ̀ ṣé ó jẹ̀bi olóhùn ò jẹ̀bi ẹ̀ ló máa kú o ó ní ẹ mo ń tó bá jẹ́ pé Ọlọ́run pè mí 7 days ó máa kú dànù ni tó ti ó ní mo ní yes wọ́n á gbé ìgbésẹ̀ lóòótọ́ láti lè ṣe kí n torí pé kí ni àwọn èèyàn fún òótọ́ ṣùgbọ́n tó bá yẹ pé orí òtítọ́ rẹ ló bá wà lóhun ló rán níṣẹ́ yẹn kò sí tó lè ṣe torí Nàìjíríà ó jẹ́ ìlú kan tẹ́ pé wọ́n fún òótọ́
tó bá ti jẹ́ olótìtọ́ wà lọ́tà tó pọ̀ bá ti jẹ́ onírọ́ wọ́n máa bù ẹ́ bí kíní ni ìlú yẹn ṣe rí nìyẹn bá ṣe dàgbà bá ṣe bá nìyẹn ṣùgbọ́n tèmi kàn mọ̀ ni pé tẹ̀ wá lórí òtítọ́ òun tóun náà number 1 ó gbọ́dọ̀ máa rìn tìfura bí tóun rìn sí wàá ṣọ́ra bí kò mọ̀ pé o ti ní mọ́ ọ̀tá àwọn tọ́lọ́run fún mi pé kí n máa tọ́jú tọ́lọ́run pé máa ń sọ kí nìkan fún wọn tí n bá ní ọ̀tá 30 as ordinary Christian níjọ́ tó bá ti di kó ti gbà ṣe Ọlọ́run fi òdo kan sẹ́yìn òtítí 300 wọ́n máa bèèrè lọ́rin pé why gbogbo àwọn tó ń gba alẹ́ yẹn ọ̀tá wọn ti di tiẹ̀ ọ̀tá tó ń bá wọn yẹn jà mílíọ̀nù ní 15 ó ti wá lórí tiẹ̀ wọ́n ní báwo lè méjì mọ̀ pé 15 mo ní nígbà kan dídí mọ̀ 38 lọ́ra ẹnìkan ṣó bí 50 tí mo gbàdúrà fẹ́ nìkan ní ọ̀dọ̀ orí kí ìnà orí ìkànnì ló ti rí ni dímọ̀ tó wà lára àdòun nìkan 17 ni 17 so ó ti lọ káàkiri máa sọ fún mo níwà ọmọ tó ń pè ní agbára mo ní kó lọ ra àkọ́kọ́ lóhun olówó wọn sẹ́ǹdì owó sí ó ní dáàdì mo ní àwárí náà àwọn dímọ̀ yẹn ń jáde látara ẹ̀ wọ́n dẹ̀ bá jà face to face kò ṣe kó lálàá ní ìgbà tí ẹ̀ yú ẹ̀jẹ̀ mo ní kí ìyàwó àtọmọ fi lélẹ̀ fún 3 days ni òun náà máa gbọ́ program yìí ó lè bi débi pé òun rí wọn báyìí èmi máa dàbí ọ̀rá a máa bá wọn jà ó jà wọn ojú bẹ́ẹ̀dì ó ṣe àfọ́ wọ́n fàyọ̀ ń bẹ̀ ni pé kò sí bó ṣe máa rí tí ọ̀tá ò ní wá ṣùgbọ́n Yorùbá ń kòwé kan ẹni máa bẹ́ṣù jẹun ni ṣíbí ẹ̀ gbọ́dọ̀ gùn ó ti mọ̀ pé nǹkan kan wà tó hide àwọn tó hùwà bí yẹn wọ́n fẹ́ máa wá gbogbo ọ̀nà láti rí pé kìíní yóò work òun náà wá fi fura láti ní ìfura làgbà ogun tó bá ti ṣe bẹ́ẹ̀ kò sí nǹkan tó lè ṣe èmi dẹ̀ mọ̀ kìíní kan ni pé tọ́lọ̀ ń bá náà níṣẹ́ ẹ̀dá kan lè dá dúró òun tó kó máa lọ ni bó dẹ̀ ṣe nǹkan òdodo yẹn sì mo mọ̀ pé àwọn ìránṣẹ́ Ọlọ́run bíi tiwa náà máa fàdúrà ràn lọ́wọ́ torí kò síjọ́ kan tí máa ń gbàdúrà pé wọ́n tó bá ti ń sòdodo láyé kọ́lọ́run dúró tì wọ́n mo máa ń gbà ládùúrà lójoojúmọ́ ni so tí mo lè sọ nìyẹn. ó dà ní kúkúrú ẹ fi ọ̀rọ̀ àmọ̀ràn síta ẹ pe nọ́mbà yín fáwọn tó fẹ́ pè yín ní dédé àsìkò yìí. kí n tó lọ síbẹ̀ mo fẹ́ sọ̀rọ̀ nípa àwọn ẹbí wọn sọ díẹ̀ lẹ́ẹ̀kan pé tèmi bá ní ọmọ tó fẹ́ níyàwó kí ẹ má jẹ́ kọ́kọ́ máa fẹ́ yàwó ṣá tó fẹ́ lọ́kọ wọ́n á jẹ́ pé èèyàn á fojú ọwọ́ ṣiṣẹ́ ẹ̀dá kan dẹ̀ wá bàjẹ́ ṣọ ìgbé ìgbà náà la bímọ yunifásitì báyìí ló lọ kìnìún kan báyìí ló kà ẹ dúró tì wọ́n gidi gan ni o ṣùgbọ́n torí pé èṣù máa lọ dúró dè wọ́n níbi ìgbéyàwó ni ṣé bẹ́ẹ̀ sọ sí láti rán lọ lé àdè lọ dúró dè níbi ìgbéyàwó mi ì lọ fẹ́ tí ń fagbó mi lè fẹ́ tó ń ṣe drug akọ̀bá yí ọmọ ẹ̀jẹ̀ fún yàn ni ẹ̀yin òbí ẹ̀dọ́ tọmọ yín o ọmọ yín gàfẹ́ lórí ìdúró kò ní brain kankan o ọmọ yín àwọn ayẹyẹ tí lọ kò ní brain kankan tó bá délẹ̀ tán ilẹ̀ máa fèsì ẹ̀ irú bàbá Mohbad tó ń ṣe gbá tó ń ṣàwòrán yẹn ṣe mo jẹ́rí ẹ̀ sọ̀rọ̀ lóbi tiẹ̀ ẹ̀dá ọ̀pá obìnrin máa gbọ́ ọgbọ́n tá à ń sọ ìwádìí pé ọ̀rọ̀ àwọn obìnrin là ń bá wí àwọn obìnrin burú wọ́n lè kọ́ ọ̀rọ̀ obìnrin là ń bá wọ́n lè máa lọ kọ́ sínú kọ́mẹ̀ntì yìí sí bá ń sọ̀rọ̀ sóbìnrin bàbá ọmọ gbọ́gbọ́n ọjọ́ wo ló ti rọ́mú ẹgbẹ̀yìn kó tó kù ọjọ́ wo ló ti rí gbẹ̀yìn ní ọ̀dọ́ ti gbé sọ́ọ̀tù ti gbà lágbà ọmọ tó bí. ó sọ pé ó máa ń pè ó ló máa ń pè ó ìgbà míì táwọn bá ti lábẹ́ sọ̀rọ̀ àṣẹ àgbọ́mọ̀ ti di celebrity. ọ̀tọ̀ ní kéèyàn wá yàn lọ mo láìkí sísítà mi kan táwọn ẹwà ń skul kò ń sọ fún ọ kóun ń bọ̀ wá kàn déédéé rí ni nígbà tó ti rọ́mọ ẹ̀kọ́ tó ń fa sìgá tó bá sọ fún un ní athlete gbogbo nígbà máa ń gbé kéré ṣe rí àwọn ọmọ sí gbọ́njù wá lọ yóò ń bọ́ mu ẹ̀ bínú o kódà kó máa hùwà tí ò da ọjọ́ iwájú ẹ ló fi ń bínú yẹn nígbà wọn tó ọmọ tí gbọ́n bá ra káà tó ń kọ́lé fún wọn wọ́n máa lọ gba tiẹ̀ wọ́n máa lọ tiẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n because nǹkan tó kọ́ tó ṣe lé ní ó dúró dẹ̀ lọ́la ọmọ ẹni lọ́la ẹni ẹ bàbá àgbẹ̀ ṣe sáré káàkiri bẹ̀ sí ṣe kíní kan ṣe tó yẹ kó máa ṣe nìyẹn ẹ tó yẹ kó máa lọ lóyún ìbùkẹ́ lọ́mọ ẹ̀sìn kọ́ máa ẹ wọ àwọn fútbọ́là tó nǹkan tá àtẹ bàbá wọn àti àwọn tẹ̀lé wọn kiri ni èyí ń fọmọ ẹlẹ àwọn ọmọ náà tó máa wà tí ò dá kan ṣùgbọ́n wákàn ẹ wò ó fọlọ́run bẹ wẹ tó bá ń gbọ́ mi lé ẹ tọ́jú ọmọ yín tó bá lé tán lè bá yín ọmọ náà lọ bá tó bá lé tíṣọ́rí pọ̀ yín bá ara wọn náà fàbọ̀ sí
nígbà tó yẹ kí máa jẹ wọn ọmọ nígbà ló wá ń ṣe yọ kì í ṣẹ́jú ẹ̀ ló fẹ́ jí ọmọ ẹ̀ kò wọ́ tẹ̀ wọ́n ṣe ok kọ́mọ ti gbé náà fọ́tẹ̀ pé òun ló wá padà bí ṣọ́mọ ọdún mẹ́ta àbí méjì ṣáàdọ̀ ọmọ 30 years 20 something years jọ́kọ ni mọ̀ káfọ́ yé jẹ́ kó yé bàbá yẹn báwo ló ṣe máa tó ń gbà yẹn so etí mo kàn rí sọ̀rọ̀ ju bàbá yẹn nìyẹn another thing fẹ́ sọ ni pé tẹ́níkì àmọ̀ràn tó ní kí n gba àwọn èèyàn ni pé ẹ̀yin èèyàn mi tó o bá jẹ́ kìrìsìtẹ́nì wàá jẹ́ mùsùlùmí tó o bá jẹ́ mùsùlùmí wàá jẹ́ ẹ̀sìn àlàbáláyé tó o bá tiẹ̀ wàá ṣe kan ní gbogbo ẹ̀ Yorùbá ni ẹ́ tó fi lè gbọ́dọ̀ tí mò ń sọ yìí. wọ́n dẹ̀ máa ń pòwe kan lẹ̀ Yorùbá wọn lódò tó gbàgbé orísun ó máa ń gbẹ ni ẹ má jẹ́ ká gbàgbé ibi tá a ti ń bọ̀ ẹ má gbé gbèsè tí ò dáa ó máa lọ dúró dè yín ìyàwó fífẹ́ ọkọ fífẹ́ ó létò ẹ má tẹ̀lé àwọn ọmọ jàjàjàjà tó wà lórí íńtánẹ́ẹ̀tì yẹn tó bá tẹ̀lé tó ò ní rí wọn o ìwọ ló máa fèsì ẹ̀ nígbà tí ìyẹn lọ fẹ́ yàwó burúkú tó lọ kú sí ṣé gbogbo àwọn tó jọ ń jákujàku wọn láyé tí wọ́n lò lọ gbogbo yẹn náà kò ló máa ń ní lọ́ọ̀kì ẹlòmíì ò ní lọ́ọ̀kì ẹ̀ẹ̀kan náà ló máa gbé gbèsè bá tiẹ̀ bàjẹ́ nìyẹn mo fọ lọ́rùn bẹ̀ yìí má yẹ kọ́yàn ayé ẹ̀dì sí fẹ́ o mo fọ lọ́rùn bẹ̀ má yẹ kí gíga ẹ̀dì sí ẹ pé àmì náà ti wọ́ ọ̀tẹ̀ o ní kankan brè èṣù dẹ̀ dúró dé bí kan ni bá fẹ́ fẹ́yàwó wò ó dáadáa ṣé tí mo lè fẹ́ rèé sọ fáwọn òbí ẹ má háìdì ẹ fáwọn òbí ẹ rárá kódà kọjọ́ ọmọ 17 years mo fẹ́ fẹ́ ọmọ yìí ni ẹ lè má fẹ́ra yín jọ yẹn lójọ́ kọ́dún káwọn tó fẹ́ra yín fi hàn wọ́n tó wá lọ háìdì ẹ tó lọ gbé mèrè sílé apá ẹ dànù wọ́n lọ gbé àjẹtàn sílé á ń rún ẹ lọ síbi tó yẹ ó lè yá ẹ láàárọ̀ gbogbo tó mọ̀ ẹ máa wipe off ni lágbókùnrin kan sọ English kan ẹ ga ó tọ̀ wọn bóyá kọ́ọ̀tì ló wà ẹ láti wà very careful ikú ọmọ yẹn ní ó nítumọ̀ ẹ̀kọ́ ni kéèyàn kọ́ ẹ gbọ́dọ̀ máa rẹ́rìn kan ẹ gbọ́dọ̀ máa wo tó wà níbẹ̀ pé kí Ọlọ́run fẹ́ kí n lẹ́ẹ̀ tó yẹ máa ń sọ fún yàn gbọ́n nǹkan tó bá ti ṣe máa ń lẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni lèmi àwọn tó lè Bembeyeke ẹ̀sìn máa gbọ́ sí kí wọ́n lè máa kọ́mẹ̀ntì wọ́n bóbìnrin wọ́n bọ́kùnrin èdè kan àtọ́pẹ̀ tí ò dáṣẹ́ owó orí kankan kọ́mẹ̀ tó máa hẹ̀ bẹ́ẹ̀ ilé ayé ẹ̀kọ́ ni tí wọ́n kàn rí mbẹ̀ nìyẹn ẹni wọ́n fẹ́ sọ nípa Yomi Fabiyi ni pé Ọlọ́run á ràn lọ́wọ́ ó ṣe fẹ́ ṣe yẹn ṣùgbọ́n tí ó kàn yé mi mbẹ̀ ni pé níbo ló wà látijọ́ tí ó ṣe bẹ̀rẹ̀ látijọ́ ó ṣe wá gẹ̀ẹ́sì ṣẹ́rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọjọ́ mi ni ó níbo ló wà látijọ́ táwọn èèyàn á sọ̀rọ̀ débẹ̀ mo fẹ́ sọ fún ni pé tẹ́ ẹ bá ti rí pé òun ti ń bá àwọn ìka èèyàn fẹ́ tọ́ ọ́ bà wo díjú kan kó lakán ni o because ẹni tó súnmọ́ lè betray ẹ̀ tó súnmọ́ ẹ tẹ́jọ́ ń jẹun báyìí ó lè gbàbọ̀dé èèyàn kan wà tí mo sọ fún ẹni tẹ́ mọ̀ ní ìfẹ́ dárúkọ ẹ̀ bí ẹni tó ń fa orí ẹ̀ ó fẹ́ mú un lọ fọ́tà ṣẹ́rí bẹ́ẹ̀ òun ló gbọ́ wọn òun ló ṣe gbogbo fún lọ nílé ọ̀fẹ́ kò mí pé kó ṣọ́ra ẹ̀ Ọlọ́run àfúnṣe wọn gbàdúrà fún òbí lágbàáyé pátápátá àwọn ọmọ yóò ní ṣìrì gbogbo ọmọ yóò ní wọ omi lórúkọ Jésù gbàdúrà fẹ́ náà olóòtú ẹ̀ náà ló bì ìgbà tó máa dán fún yín àwọn òbí yóò ní dàwátì o lórúkọ Jésù ẹ̀yin náà bímọ ọmọ yóò ní bá eléṣù èèyàn rìn tó máa ṣì wọ́n lọ́nà lórúkọ Jésù àmín. tó ó yá o ẹ pè nọ́mbà yín síta fáwọn tó ń gbọ́ yín. nọ́mbà mi ò yí padà +34 ni kò ń ṣe 234 +34 698 256 476 +34 698 256 tó bá tún fẹ́ rí wa mọ̀ wá dáadáa ẹ bá lọ sórí Google ẹ bá ti kọ Believer Citadel TV ẹ rí oríṣiríṣi àwọn fídíò tó lè kẹ́kọ̀ọ́ ìyàwó ẹ̀kọ́ nípa gbogbo ìgbéyàwó gbogbo àti ìgbésí ayé rere àti Christian ẹ̀kọ́ nípa ẹ̀mí òkùnkùn ẹ̀ máa rí gbogbo ẹ̀ bẹ́ẹ̀ àti kẹ́kọ̀ọ́ Prophet Femi Wahab ẹ̀rí ìdájọ́ ṣe Bembeyeke oríṣiríṣi ogun wà bẹ́ẹ̀ oríṣiríṣi lẹ máa rí bẹ́ẹ̀ torí email gbogbo ẹ̀ lẹ máa rí Facebook wa náà wà bẹ́ẹ̀ gbogbo ẹ̀ lẹ máa rí bẹ́ẹ̀ Ọlọ́run ò ní fi wá sílẹ̀ Ọlọ́run ò ní gbàgbé wa a ò ní bọ́ sọ́wọ́ ayé a ò ní bọ́ sọ́wọ́ ìkà ní orúkọ Jésù àmín. Tọ́ ẹ ṣeun ibi láti máa ṣẹ́ dúró ní dédé àsìkò yìí ẹ má gbàgbé Isna Homes and Properties wọ́n ń talẹ̀ wọ́n ń talé kàn sí wọn lónìí lórí ọ̀rọ̀ dúkìá kò mọ́ síbẹ̀ nìkan Alani 19 gay ẹ follow wọn lórí Instagram ẹ subscribe fún wọn lórí YouTube kẹ́ ẹ gbọ́ àwọn orin wọn tuntun ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ eléyìí tó ti wà àti eléyìí tó ń bọ̀ torí àwọn orin tó mú làákàyè dání ni ọmọ Yorùbá tó mọ Yorùbá dáadáa tó sì tó gbédè Gẹ̀ẹ́sì ni tọ ẹja máa ṣẹnuró ẹ ṣeun o gbogbo ẹ̀yin èèyàn wa Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi Bembeyeke lẹ ń pè mí lónìí ẹ ti wo lónìí Bembeyeke ẹ já pàdé comment section kẹ́ẹ̀dẹ̀ tún máa share ẹ̀ fáwọn ẹlòmíì lónìí Bembeyeke.